Cfrodram Television, ìgbádùn tí ò lópin.
Ah! Oh! Géèmù yìí, ó fọkọ̀ kó. Go plan mi lórí géèmù yìí. Yé! Ilẹ̀ ti fi 2 sí. Mo lè fẹ́ lo 24 yìí o. 24 yìí mo fẹ́ lò. Ewu kọ́. 28 ló sọ. Ọ̀bẹ lè sọ fún mi kí n lo 28 o. 28 44 62 13. Daddy Shikemi. Kí ló dé sọ̀rọ̀ náà? Wo lọ́wọ́ ẹ̀sọ́ ni kò sọ má ní mi lára. Ń dọ́wọ́ ẹ̀sọ́ ni kò sọ. Ara mo sọ pé ó ń kọ mí. Ń dọ́wọ́ ẹ̀sọ́ ni kò sọ má ní ayé mi lára rárá. Ẹ jọ̀ọ́ sà. Daddy Shikemi. Kálukú a máa ronú àwọn ìtọ́nukọ́ tẹ́wọ̀n tó lọ́wọ́ bá mi sọ. Mo kó owó kan sí abẹ́ pílò nílé, owó school fi Shikemi. Ẹ jọ̀ọ́ sà, ṣé ẹ bá mi kó? Ó ṣeé ṣe bóyá ẹ tún bẹ́ẹ̀dì tẹ̀. Ọlọ́run ní ṣe kẹ́ ṣe yẹn ní inú èlò. Ọmọ ọ̀dọ́ ni mo jẹ́, ìṣe máa bẹ́ tún bẹ́ẹ̀dì tẹ̀. Bẹ́ẹ̀ tẹ̀jẹ́ báǹkì, ìbìjẹ́ lè fowópamọ́ sí, mo bẹ tọ́jú owó. Daddy Shikemi mo mọ̀ yín, mo mọ̀ nǹkan tẹ́ ẹ lè ṣe. Àdẹ̀jú mẹ́ta náà lọ́nu ilé ẹ̀yìn èmi àti Shikemi. Ẹ lọ bẹ́ẹ̀ lọ́wọ́ ọmọ ẹ̀. Ọmọ mi ò lè kó, kò sẹ́mi burúkú nínú ọmọ mi. Mo tọ́ dáadáa, Ọlọ́run fún mi tọ́, kò lè kó. Mo ń bá yín wí Daddy Shikemi. Géèmù yìí, n tó gbé wáyé ò dáa rárá. Daddy Shikemi, n tó ń dùn mí ni mo ń sọ. Ṣé nǹkan máa ṣí ẹ ṣá? Ẹ farabalẹ̀. Èmi mọ̀ pé jẹ yín máa ń tètè gbóná, ṣùgbọ́n ẹ farabalẹ̀. Ṣé ẹ mọ iṣẹ́ tí mo ṣe? Ṣé ẹ mọ ohun tí ojú mi rí? Ṣé ẹ mọ ìrìn tí mo rìn? Kí owó yẹn tó pé owó school fees ọmọ yẹn. Owó yẹn ni mo kó sábẹ́ pílò. Ìdí òpè bọ́mọ yẹn ṣe lọ láàárọ̀ yìí. Mo ti sọ fáwọn àǹtí ẹ̀ pé màá wá san owó yẹn torí wọ́n máa bẹ̀rẹ̀ exam ní next week Monday. Èní Friday náà ni wọ́n fún mi dà. Kí n wá san owó yẹn Daddy Shikemi. Ẹ mọ ohun tójú rí o. Mo ṣiṣẹ́ ń bakery ẹ̀yin náà mọ̀ ọ́n. Sórí géèmù ìtura kí mo jẹ ni. Sórí owó ìwà yìí, that's two ẹ̀ máa fún ẹ. Géèmù yìí. Agbàgbẹ́ yìí kò. Ẹ̀kan tẹ́lẹ̀ torí ọkùnrin bá máa bu ìgbésẹ̀ láti mọ̀. Torí tí ìbáṣe kórí ẹ̀ burú wọ́n ọmọkùnrin. Tí ìbáṣe kórí ẹ̀ burú tiẹ̀ ta. Níbi sọ̀rọ̀ tó bá tiẹ̀ máa lù mí jẹ́ kọ́kọ́ sọ̀rọ̀. Jẹ́ ìsọ̀rọ̀ kó tó lù mí. Iṣẹ́ ẹ̀yìn òṣèlú mi ó ti mọ́ mi lára. Ó ti bá mi lára mu. Ṣùgbọ́n jẹ́ kí n pọ́ tẹnu mi kó tó lù mí. Tòró eléyìí ó lè jáṣe mọ̀ fún ẹ. Tí ìbáṣe kórí ẹ̀ burú bàbá Shikemi. Ó kó owó skul ọmọ. Olófin ta tẹ́tẹ́ ṣọ́ọ́bà mi dì ẹ́ ni. Ta ló gbé ọ̀fẹ́ tó ń tọ̀bẹ̀ ìṣòro? Tájù fọ̀gá ni. Kí ló ń kí ẹ láyà gan sí mi? Tó ń kí mi láyà. Mo fẹ́ mọ̀. Kí ló ń kí ẹ láyà sí mi? Fara ẹ balẹ̀. Nínú ilé ìjọ òru ti fóúnjẹ lẹ́gbẹ̀ẹ́. Owó oúnjẹ ìjọ òru ti fi lẹ́gbẹ̀ẹ́. Ó di ẹ̀ mélòó tí Shikemi lọ sí skul tó ní kó gba 15 naira owó bisikíìtì. Ṣé fọ́ọ̀mù ẹni? Tó fún ọmọ tiẹ̀ kan ṣé wọ́n wá dọ̀ tiẹ̀ ni? Wàhálà tiẹ̀ ní Tiẹ̀ ti ta. Wàhálà tiẹ̀ wọ́n lè kó tó bá ṣe ṣàyàkọ̀ bí ọmọ ẹ̀. Wọ́n ló mọ̀ wàhálà tiẹ̀ nìyẹn. Bó ṣe ṣàyàkọ̀ bí ọmọ ẹ̀ ojú kò ṣì. Èmi ní kí n bẹ́ẹ̀ tọ́. Fún mi lọ́rọ̀ sọ ojú kò ṣì. Ó mú ẹsẹ̀ ó lọ̀pọ̀. Ta ló ń bá sọ̀rọ̀? Oúnjẹ ọ̀sẹ̀ mọ́lẹ̀ gbogbo agbárí ẹ̀ ń gbóná ẹni tó bá dágbárí ẹ̀ ń gbóná. Wọ́n rò pàgbárí ẹ̀ ń gbóná lórí nǹkan gidi. N tó bá tiẹ̀ jẹ́ rè. N tó bá tiẹ̀ jẹ́ rè. Wọ́n fọkọ̀ kí n má gbígbàjú fún ẹ. Jọ owó tó bá ti jẹ́ ń bẹ̀ kí ló fẹ́ fi ṣe? Ó ṣe sọ̀rọ̀ gidi. Torí nínú ilé ẹsẹ̀ kan ló wá. Wọ́n kí ẹsẹ̀ ó pè ní ilé náà bẹ́ẹ̀ náà ni. Torí ilé tó pọ̀ yìí. Pẹpẹ náà wá ogún tó mo ṣe business mo ṣe o. Mo ṣe business mi. Tó yẹ kó bá wà ní mo lè kọ́ máa sọ fún ẹ. Ẹ̀yin bọ́lá deposit ẹ̀ wẹ́ẹ̀mà ni àbáṣẹ́sì. Kódà máa tún ra mọ́tò fún ẹ. Bọ́lá send ẹ̀ wẹ́ẹ̀mà ni àbáṣẹ́sì. First Bank. Àbí kò wà tó yẹ kó wá ní sẹ́ẹ̀. Máa kọ́lé fún ẹ. Business tó fi ṣe business ni. Ọ̀nà wo? Orí wúlé. Èló lẹ fi ta ilé? Eléyìí 5,000 tẹ́lẹ̀. 5,000 ilé. Èló fi ta ilé? Ṣé o ti rí? Eléyìí 4,000. Eléyìí 3,000. Eléyìí 7,000. Eléyìí 12,000. Sọ́ra eléyìí. Mo gbélé ni. Mo gbélé gan 10,000 mo fi ta méjèèjì yìí 10,000 ni. Mo gbélé. Daddy Shikemi. Ó dẹ̀ lajú lè bá ìtì èdè ń ta. Èmi máa dùn ẹ́. Ibo ló rálẹ̀ sí? Ìgboro ni. Tó ló fẹ́ kọ́ máa ń ṣọ́ fún mi. Ó lajú lè bá ìtì ẹ̀ ń ta. Ilé 20,000, ilé 12,000, ó jẹ́ èlò.
Bábí mi. Bá mi kọ́ tó bá mèkì ẹ̀ kí n kú. Bẹ́ẹ̀ni, tó bá mèkì ẹ̀ láyé tó wá yìí kí n kú ìwọ yìí. Ṣọ́kùnrin ni wọ́n yìí. Ṣojú ẹ̀ mo ṣe máa ra mọ́tò. Ṣọ́kùnrin ni wọ́n yìí. Yóò ní kọ́lí máa ra lé Ṣọ́kùnrin ní. ni wọ́n yìí. Máa ra lé ní. Ọmọ tó ṣẹlẹ̀ ṣáà máa lọ kó síbì kan. Ó máa kó síbì kan. Ìgbà tó bá wá pé 70 nínú báàgì tó ń kó wọn sí ìwà wá kó wọn jáde. Wọ́n á ti dowó ńgbà yìí. Owó lórí kórí aráyé rún. Tá a bá mú káwí ní ìsìn, ẹ wà làásẹ̀kẹ̀ bíi bọ́ọ̀lù níkì. Oṣorí dídán, ojú oyè ọmọ ìyá agún. Dáàdì Ṣìkẹ́mi, ṣó mọ̀ pé mi ìsọ̀rọ̀ inú ilé yìí? O ti fẹ́ bà tèmi jẹ́, o ti fẹ́ pa mí pátápátá. Mi ìjẹ́nijẹ́ kí ní depression pa mí. Dáàdì Ṣìkẹ́mi, orí yẹn ti fẹ́ burú báyìí. Ṣé Dáàdì Ṣìkẹ́mi ló dé. Dáàdì Ṣìkẹ́mi ló wà ní ọ̀. Pàmí ọ̀ ti pàmí ọlọ́dún burúkú ọkùnrin ti pàmí ọ̀. Lórí owó léwu ọmọ ìta tẹ́tẹ́ tí ẹ máa bàjẹ́ ní òní kú kúkú parí. Wọ́n bàbá Ṣìkẹ́mi mo ti kú ọ́. Mo ti kú ọ́. Ẹrù wo ní kíkọ́? Kò sí tó jọ àbí mo ti lọ ni. Mo lọ tì lẹ́yìn inú lẹ́yìn àpò wèrè mi ò lọ. O ti sọ mí dọ̀dẹ̀, o ti sọ mí di wèrè. O ti sọ mí lọ́dẹ̀, o ti sọ mí di wèrè. Mi ò kì í sọ̀rọ̀. Mi ò kì í sọ̀rọ̀ fowó léwu ọmọ mi ta tẹ́tẹ́. Fowó léwu ọmọ mi ta tẹ́tẹ́. N tó bá máa ṣẹlẹ̀ ní kó ṣẹlẹ̀. Mi ò lọ. ọ̀tọ̀ tí mo ń rò. Pa mí. A máa lo. Jọ kí ló lórí burúkú ẹrù. Bàbá mi Ọlọ́run mi kí ló tako ìgbéga mi? Kí ló tako ìlọsókè mi? Kí ló tako àti lọ́la mi? Ẹ̀mí mímọ́ ọjọ́ lọ. Kí ló tako jẹ gbèsè láyé mi fún mi ìdùn mo gbàdúrà oṣù tí mo ti ń jẹ gbèsè. Ṣe ìgbà pa báyìí rárá ẹnu ni mo gbà báyìí ni mo gbà púpọ̀ lọ tí mo kọ́ lọ. Ọjọ́ lọ ìrora ti fún tẹ́lẹ̀ ooo. kí ló tako àti lọ́kọ̀ rẹ̀? Kí ló tako àti láyà rẹ̀? Mo padà kú. Ẹ̀mí mímọ́ mú kú ọjọ́ lọ. Dáhùn bá ẹ̀sùn ti dáhùn bá fúnra mi fúnra mi báyìí mo lè dáràn lára mi kò dáràn ni aláì dáràn mo fẹ́ wọ́wọ́ ìgbàgbà ìtẹ̀mí ti bá mi o. Ẹ ká sọ ma ẹjọ́ máa ẹ̀ bá mi rí owó yẹn ó pọ̀ báyìí mo kó dání ẹ̀ bá mi rí
èyí 1,000 ní gbogbo mo ti gbogbo bíbẹ̀ náà mo ti wá mo ti wá. Kẹ́misọ́lá látàárọ̀ tó ti lọ owó wọlé gólódé sí owó akúnlẹ̀ mo ń dúró lóye pé kí nìkan tó ṣẹlẹ̀ ó dá mi lóhùn ó dà kò nídìí kó dáhùn owó mi dà. Ẹ gbà mí ṣé ṣe pé ayé bá mi ṣe é ṣá. mo lówó mi dà. náà mo fẹ́ ṣàlàyé fún yín. ṣàlàyé pé kí ni ó dà mọ́ pẹ́. ṣe rí ìgbà tí mo fi ń lọ tí mo fi bọ́ta nínú ṣọ́ọ̀bù nígbà tí ẹ fi kówó yẹn fún mi yẹn tí mo fi bọ́ta yẹn tí mo wá ń lọ yẹn. kí ló ṣẹlẹ̀ àbí kí ló ṣọmọ ìgbà tí mo wá fẹ́ gba ìbínú agboolé yẹn mo wá fẹ́ fo odò kan mo ṣáà fo odò yẹn mo ṣe fo odò yẹn báyìí owó yẹn sọnù ọ̀gá. tún sọ kí ló sọ. mo ti bẹ́ẹ̀ ni ipò mo ṣe bẹ́ẹ̀ ni. òun ni ò jẹ́ kó wá látẹ̀kọ́ 20,000 naira ló lọ́ dànù pẹ̀lú bó ṣe dàgbà tó yìí. Àti ọ̀dẹ̀ àbí ìyá ọ̀dẹ̀ ìgò ni kí n pè ẹ́ pẹ̀lú bó ṣe dàgbà tó yìí 20,000 naira ókè mi wọ́n mi tí ẹ̀fẹ́ gbálàyé o ṣòro pé kò ṣàkọ́kọ́ ṣe é wọ́n kò lè wọ́n pójú lówó ojú ṣàánú ni pé bó jẹ́ ìyẹn kan wọ́n ní wọ́n máa rí fi bọ́ ààrẹ wọ́n máa fi tọ́jú ilé ẹ̀ torí tó bá súnmọ́ mi jù tí lọ́gùn fọ́tí fún ẹ wọ́n lè fi tírélà kọjá lórí ẹni kò sọ́rọ̀ ẹ̀dẹ̀ ń bẹ̀ ọ́. ó dáa mo ti gbà kò sí wàhálà ó mọ̀ ká tó ṣẹlẹ̀ dìde bí mo ṣe ń wù ẹ yẹ dìde bí mo ṣe ń wù ẹ yẹ kó lọ wá owó mi fún mi kó lọ wá owó mi fún mi tó o bá pẹ́ kó tó wá owó mi fún mi wàhálà ní fún ẹ ó dáa ó mọ̀ ká tó fẹ́ sọ pé a ní kò dìde dẹ̀ mo ní kó má bẹ̀ mí mọ́ mi ìsọ kankan mọ́ ó jáde pé mi ni mò ń bẹ́ẹ̀ sìn. má padà sí tètè ní mo sọ pé náà tó ní lo tí bá torí ẹgbọ́n bàtà lẹ́nu sọ́ra tí bá torí ẹgbọ́n bàtà wàá mọ̀ pé ìláyé tàwa yóò ti gbọ́ wọ́n lè ṣe bá fẹ́ sọ́ra àti ṣe sálárì fún ẹ wọ́n lé kókó ló gbọ́ ọ̀rẹ́ kó bá síta fún mi ọmọ àlè jàti wọ́n fẹ́ sọ níbi ìdàbí mo ṣe dà wọ́n ṣe dàgbà tó yìí wọ́n máa gbọ́ báwo ló bí mi wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n lọ fẹ́ ọ̀rẹ́ ọkọ̀ kúrò ní ṣọ́ọ̀bù afẹ́rẹ́ ọkọ̀ kúrò ní ṣọ́ọ̀bù mi kí ló dé afẹ́rẹ́ mẹ́rẹ̀ fọ́kọ̀ padà wọ́n ní kí n ṣàánú ẹ̀mí kí wọ́n náà máa bọ́ ìdílé kí ló máa dùn wọ́n sọ ní kinní má jẹ́ kí ẹrù mi kankan lẹ́rìí náà ní tó fẹ́ kó yẹn o tó bá fẹ́ kí n gbé ẹṣẹ́ pọ̀ ògùn lákàáyé o. àdúrà mi ò máa ní ṣe kí n lè rógòlò láàyè wàá gbọ́ àdúrà mi ò máa mi ṣe kí n lè rógòlò. ẹ káàsán sà. ẹ ra o ẹ kú fàájì o láti bò ó. ẹ jọ̀ọ́ sà ẹ má bínú sà mo fẹ́ béèrè bóyá wọ́n ń wá cleaner bíbá ẹ̀ ni mo fẹ́ ṣiṣẹ́ ni. iṣẹ́ cleaner kòrú ẹ ti pé dé ẹ ti pé dé nǹkan bí 3 weeks ago lọ́dọ̀ ẹ̀ṣẹ̀ gba cleaner ẹ ti pé dé. wà á sí bí mo tiẹ̀ ṣe lè kò sí join wọn kò sí. kò dẹ̀ sí iṣẹ́ mi tẹ̀lé bá mi rí nínú ibi ìbàdàn mo dẹ̀ máa ń ṣe ẹ wà pa mi mo mọṣẹ́ ṣe dáadáa o mo mọṣẹ́ ṣe gan ni. sí tó bá wà máa ń bá sọ fún kẹ padà kò sí mo ti rò títí. ẹ̀ẹ́dẹ̀ láì dí àbí tí mo tún ti lè rí iṣẹ́. bòmí bóyá kẹrin sọwọ́ sàlẹ̀ báyìí. owó ìsàlẹ̀ yìí náà mo ti ní ìfẹ́ lè rí change kankan ní ọwọ́ yín kí n tẹ̀ fi ẹ ṣe sá ẹ ṣe o. ẹ ṣe. àsìkò tó bá ní ìdíwọ́wọ́ mi wá. ìgbègbè yín 3 weeks ago èmi fúnra mi bí mo ṣe tó yìí ni mo gbálẹ̀ ni mo fọ tẹ́lẹ̀tì fúnra mi ó wá dé ní cleaner ni. mọ́mí tèmi mo ń jẹ́ ọ̀rẹ́. kò wọ́ ló ní òun kankan. mo ti wà òkè báyìí òkú ti mọ̀ pé gbogbo ẹ̀ ló wà wọ́ ló lóun kankan. nǹkan tí èmi dẹ̀ ṣe sọ pé kò dọ́dọ̀ mi lónìí torí tó bá máa fi jìrọ̀lẹ́ àwọn tó fẹ́ wá já ọjà mi ní ráyè àtẹ́ǹdì sí ẹ. so báwo lọ̀rọ̀ aṣọ mọ́mí búkìtà fẹ́ rà. ọ̀rọ̀ aṣọ wà ń bẹ́ẹ̀ kọ́ọ̀dù láti ẹ̀ mú gan. ó sọ ọ̀bọ̀ tí owó tó gbé yẹn lèmi ń wò pé ó ní 35,000. bẹ́ẹ̀ ni iye tó pé náà. gèlè wọ́n dẹ̀ gbélé ní 20 up and down. ṣó wá wọ́n jù ní ọ̀rẹ́. kò wọ́n jù amára náà ni mò ń jẹ́ kó yé ẹni pé ká lè mọ bá ṣe máa tètè ṣe so ìyẹn jẹ́ nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ mọ̀ pé kó a gbọ́dọ̀ sọ pé a lè bó lẹ́yìn ìyá ẹ ní àmọ́ tó bá pè ní agbọ́dọ̀ rà náà ni so kó fi sọ́kàn èmi náà dẹ̀ mọ̀ bí mo ṣe máa tètè wá ti tọ̀dọ̀ mi à lè fún
mi ò tiẹ̀ ṣe é ṣùgbọ́n lọ́jọ́ yẹn a gbọ́dọ̀ dúró tán. galanti ni ọ̀rẹ́ mi mo jẹ́rìí ẹ̀rí ẹ̀ wà bẹ́ẹ̀. Látàárọ̀ mi mà tiẹ̀ rí kí tiẹ̀ lórúkọ ṣé Kẹ́mi. Kẹ́mi Sọ́lá ṣó rán níṣẹ́ ni. wo ọ̀rọ̀ ti yẹn o rárá gbé pa ti sẹ́gbẹ̀ẹ́ kan o. Kí ló dé. ọmọ yẹn olórí burúkú ọmọ ni o. Má sọ bẹ́ẹ̀ mọ́. ó wàá kọ́kọ́ sọ pé kí ni mo rí tí mo fi sọ bẹ́ẹ̀. Kí ló ṣẹlẹ̀. ó bílífù pé mo rán Kẹ́mi Sọ́lá pé kó lọ fi 20,000 ra àwọn ọjà wẹ́wẹ́wẹ́ báyìí tí a ní kó lọ fi rà wá. Kẹ́mi Sọ́lá bá lọ ló bá lóun sọ 20,000. ó ní di ìyálé láì ṣọmọ kékeré ìwọ náà sọ pé rọ ni ṣé o rí pé èpè tí mo ṣe fún tọ́ sí bí ẹ bá ṣe máa gbéyàn mọ́ra níbi tí mo dé yìí èmi ló yẹ kó wá gbé mọ́ra mo mọ̀ kó lọ tọ́jú owó mi ni bóyá ó fi oúnjẹ ni bóyá ó lè fi san school fees ọmọ ẹni má jẹun fọ̀rọ̀ gùn mo ti léwèrè dànù kó má forí burúkú bá mi. Kò wá yẹ kó conclude bẹ́yìn ọ̀rẹ́ ó lè má rí bó ṣe rò yẹn o. bí mi dé ṣe rí súrà ọmọ yẹn ó dẹ̀ ní ó ní kọ́. gbàgbé ó ń pretend ni o. irọ́ ni o. sórí ìjọ mi báyìí tí n bá máa fi ṣẹ́ẹ̀kì store mílíọ̀nù yóò ní pé àjọ̀lú ló wá kó wọ́n mi èmi kọ́ ẹ má bìnrin mi náà wò pé ọmọ yìí jẹ́ tí ọmọ yìí kò lè ṣe sórí tí màá bẹ̀rẹ̀ sí ní ka báyìí wo ṣe bí mo dẹ̀ ti lékú lọ mo ti lárùn lọ mo kàn wọ́n tó wá ṣàlọ́ mo lè dúró wo fi yẹ́lẹ̀ tó wọ́ ẹ bá ti pé èmi náà mi ní problem pé mi kájọ kó wá papọ̀ kápò fún mọ́mi búkì káṣọ wá dé o ti gbọ́ lọ́wọ́ fi ti Kẹ́mi Sọ́lá lẹ̀. ó yẹ kó lè lọ bẹ́ẹ̀ yẹn o torí kí ni. kò bá tiẹ̀ sì rò pé báwo ló ṣe fẹ́ kó pẹ̀lú àwọn ọmọ ẹ̀. ṣebí wọn náà mọ̀ pé lórí fóònù kó assistant. ọ̀rẹ́ mi ọkọ̀ ẹ̀ ó ti made up mind ẹ̀. ó dáa cooperative wàhálà jẹ́ wá máa lọ cooperative náà ní àwọn tó ń dúró dè mí ní ṣọ́ọ̀bù. ó dáa jẹ́ kí n sìn ẹ́ sọ́nà. ó dáa ọ̀rẹ́ mi o. ó dáa bá mi kí àwọn ọmọ ẹ o ó kẹ́kọ̀ọ́ ẹ fún mi o. ó dáa ọ̀rẹ́ mo rí ẹ náà o. ó dáa ó ṣé o. àyíká o. ó ṣé o má bínú pé mi lè ṣe é ju báyìí lọ ó mọ̀ pé kò sọ́mọ yẹn ṣọ́ọ̀bù mọ́ báyìí. ó dáa máa nípàdé ayọ̀ o bá mi káwọn ọmọ ẹ o. ọmọ jàtìjàtì kan máa da ṣọ́ọ̀bù. ẹ̀gbọ́n rẹ̀ tí ń jẹ́ ẹ̀jẹ̀ ìwádìí lójú rẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ gbọ́ àìdádúpẹ́ àdúpẹ́ ojú rẹ̀ ẹ̀jọ̀ ìyàwó ọmọ nǹkan ìyàwó wọ́n ti lé wẹ̀rẹ̀ dànù olórí bíbí méjì rẹ̀ wọ́n ti lé dànù kò sọ wọn lára ọmọ yẹn o ẹlẹ́yàwó ń dànù. Àkúrè ti sọ mi ìgbàgbọ́ Àkúrè ti ní ọ̀dájú àwọn apárí ọ̀tọ́ yìí ẹ̀jẹ̀ lọ́dún wọ́n lè lọ́dọ̀ alùpùpù rà olórí bíbí méjì rẹ̀ mo ti lẹ́yìn mo ti fẹ́ lè mí aláyé mo ti fẹ́ lè mí ẹ̀gbọ́n òun tó ti bímọ fún mi ìbá ọmọ tí mo fẹ́ ní ìsìn ọmọ ẹ̀gbọ́n ní sùúrù lórí ìjọba ń sọ yìí ó ní ìpínlẹ̀ kọ́kù ó ní respect bọ́ ó dé jù bọ́lá ọmọ mi ti lẹ́yìn ìbẹ̀rẹ̀ máa bá kò dá fún yín ìtọ́ka lè ṣe wà kò dá fún báwo ni géèmù àwọn ẹ̀gbọ́n wọ́n ti pẹ́ ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ ẹgbẹ́ mi ti sún mi ọ́ mo lè ní máa fi bàbá jẹ̀bi àbíkó fi mílẹ̀ ó kàn fọ ìwọlé ẹ̀rí ẹsẹ̀ méjì pẹ̀lú ìgbà wà ṣé ẹni ṣọ́ ọ̀dẹ̀ ẹgbẹ́ máa fọ ìwọlé ẹ ti ní ọmọ alárùbárí kàdá sọ́gbà tó ẹgbẹ́ ẹgbẹ́ mi pílé nọ́mbà ìgbà rẹ. mo ṣiṣẹ́ ní sọ́ọ̀mù tó bá tún pa láàrú lọ́jà èmi náà ni mo tún gbà wọn kó iṣẹ́ lọ pé kí n wá iṣẹ́ tí mo tún lè ṣe pàbó náà ní gbogbo ń já sí mo ń ṣiṣẹ́ bí erin ṣùgbọ́n mò ń jẹ̀jẹ̀ ìlérí gbogbo ìlàkàkà mi láti jẹ́ èèyàn láyé pàbó náà ní gbogbo ń já sí gbogbo ìjú láti rán ọmọ ẹyọ kan ṣoṣo tí mo bí lọ sí iléèwé aládàáni. iléèwé ìjọba tí mo rán lọ gọ́kọ́ ṣé mo ti ẹ̀rọ owó ìwé rà níbi tí màá rí aṣọ gidi rà sọ́bọ lọ́rùn. ibi wọn ní tí sọ ìyá ò bá rùn tọmọ ata sánsán ìsọ ìyá àti bàbá mi ò débi tí tèmi ọmọ fẹ́ ta sánsán. báwo wà ní tọmọ mi ṣe fẹ́ rí àparò wa nǹkan ò ga jù kan lọ gbogbo ìlàkàkà mi
gbogbo ìjà sókè ìjà sódò já sílẹ̀ ni kí n má lè wọlé mú 10,000 naira jáde fún ara mi àti fún ọmọ. Kò sọ́kọ, kò sí olùrànlọ́wọ́ àfi Ọlọ́run ọba. Tí ìnáwó 3,000 naira bá yọjú sí mi báyìí, mo máa sáré káàkiri ni kí n tó rí yá. Òpin gbogbo ẹ̀ ń kọ́ gbèsè náà ni. Mi ò ti ṣayé wá báyìí. Ọlábànjí, ọkọ mi, ṣé o, mo dúpẹ́ o, o kú ànáwọ́ sí mi o, tí o rí gbogbo ohun tó fi ń ṣọwọ́ sí mi pátápátá títí débi owó tó jẹ́ kébi pa mí, ebi ò ní pa ẹ́ o, lágbára Ọlọ́run ọwọ́ ìyá máa rò. Tó wá rí kókó ọbẹ̀ o, Ọlábànjí, tí mo fi pè ẹ́ pé kó o wálé torí àwọn ọ̀rọ̀ pàtàkì tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ ni mo ṣe ní kó o wálé torí kì í ṣọ̀rọ̀ orí fóònù. Màámi, ẹ̀dọ̀ actually náà ẹ má bínú pé ẹ mọ̀ ó yẹ kí n ti wá rí yín tipẹ́ ẹ dẹ̀ mọ̀ bí ọ̀rọ̀ iṣẹ́ wa ṣe rí kájá síbé kájá sọ̀hún òun ni ò jẹ́ kí n ti wá rí yín ó yẹ kí n ti wá rí yín bọ̀ kí ni nǹkan pàtàkì náà tẹ torí ẹ pè mí mà. O ṣé ọkọ mi, ṣé mo dúpẹ́ ó kú làákàyè sórí tí mo pè ẹ́ fún lákọ̀ọ́kọ́ ń bẹ̀ ọ̀rọ̀ wa àtàwọn ẹ̀gbọ́n ẹ̀. Mo fẹ́ kí ìfẹ́ àárín yín dáadáa, mo fẹ́ kó túbọ̀ jiná dáadáa. Mo fẹ́ kẹ́ ẹ túbọ̀ wà ní ìrẹ́pọ̀, mi ìfẹ́ kẹ́ ẹ ṣera yín lọ́mọ ya Hausa torí mo ṣì wà báyìí. Ṣùgbọ́n ó pẹ́ ó yá mò ń lọ kúrò láàárín yín. Ẹ̀yin ara yín lójọ máa kù, mo fẹ́ kẹ́ ẹ dira yín mú, kẹ́ ẹ ṣera yín lóṣùṣù ọwọ̀. Ìyẹn àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, Ọlábànjí. Màámi. Ọlábànjí. Màámi, mo dá yín lóhùn. Mo fẹ́ rí ìyàwó ẹ̀. Mo dẹ̀ fẹ́ rí ọmọ mi. Bí ìmọ̀ tó ń dá ẹ dúró gbogbo yín pátápátá àtiwá àtàwọn ẹ̀gbọ́n ẹ̀ lọ́lọ́run ti gbé lọ́wọ́ sókè. Nǹkan tó wá ń dá ẹ dúró tó fún mi níyàwó àtọmọ. Ó já ẹ̀dùn ọkàn fún mi o, Ọlábànjí. Màámi, ó dà gbogbo nǹkan tẹ́ ẹ sọ ni mo ti gbọ́ àti tàwọn ẹ̀gbọ́n mi àti ti ìyàwó ẹ ṣáà sọ pé ẹ fẹ́ yàwó ẹ dẹ̀ fọ́mọ ọmọ sí wàhálà màá ṣiṣẹ́ lé lórí ọ̀nà adẹ́rùn mi lọ́wọ́. Ọlábànjí, inú mi á dẹ̀ dùn tó o bá lè bá mi ṣiṣẹ́ lé àwọn ọ̀rọ̀ tí mo bẹ́ẹ̀ sọ yẹn lórí ìyẹn ló máa múnú èmi náà dúró ọmọ á dẹ̀ múnú ìwọ náà nì. Wàhálà máa ṣiṣẹ́ lé lórí ṣé mo dẹ̀ máa lọ báyìí máa tó ṣì ní àwọn nǹkan tí mo ti fẹ́ lọ àtẹ́ǹtì. Kò sí wàhálà àwọn tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ tí mo torí ẹ̀ pè ẹ́ náà nìyẹn. Ó dàbọ̀ Ọlọ́run á ṣọ̀nà nínú èrè ó dàbọ̀ kọ́rí sí. ẹ̀yin tó ikùn ẹ̀ ṣàyèrè ẹ̀ ṣàyèrè. Jalolo,
jẹ́ yín bàjẹ́ o. Jalulu jalulu. Ẹ má má jẹ́ kó jẹ́ yín tún mọ́ wà lórí. Jalulu jalulu. Ẹ̀yin tẹ́ wà láyé ṣe rere. Èròjà olówó. Jalulu jalulu. Èròjà olómọ. Jalulu jalulu. Kí ilẹ̀ ti ṣọjà yìí sí. Jalulu jalulu. Èròjà olówó. Jalulu jalulu. Èròjà olómọ. Jalulu jalulu. Èròjà olówó. Jalulu jalulu. Èròjà olómọ. Jalulu jalulu. Kílẹ̀ ti ṣọjà yìí sí. Jalulu jalulu. Kílẹ̀ ti ṣayé yìí sí o. Jalulu jalulu. Kílẹ̀ ti ṣayé yìí sí. Jalulu jalulu. Kílẹ̀ ti ṣayé yìí sí o. Jalulu jalulu. Ẹ má máa jẹ́ kó jẹ́ yín bàjẹ́ o. Jalulu jalulu. Ẹ má máa jẹ́ kó jẹ́ yín tún mọ́ wà lórí. Jalulu jalulu. Ẹ̀yin tẹ́ wà láyé ṣe rere. Èròjà olówó. Jalulu jalulu. Èròjà olómọ. Jalulu jalulu. Kí ilẹ̀ ti ṣọjà yìí sí. Jalulu jalulu. Jalulu jalulu. Èròjà olómọ. Jalulu jalulu. Kí ilẹ̀ ti ṣọjà yìí sí. Jalulu jalulu. Kí ilẹ̀ ti ṣayé yìí sí o. Jalulu jalulu. Kí ilẹ̀ ti ṣayé yìí sí. Jalulu jalulu. Kí ilẹ̀ ti ṣayé yìí sí o. Jalulu jalulu. Ẹ má máa jẹ́ kó jẹ́ yín bàjẹ́ o. Jalulu jalulu. Ẹ má máa jẹ́ kó jẹ́ yín tún mọ́ wà lórí. Jalulu jalulu. Ẹ̀yin tẹ́ wà láyé ṣe rere. Èròjà olówó. Jalulu jalulu. Èròjà olómọ. Jalulu jalulu. Kí ilẹ̀ ti ṣọjà yìí sí. Jalulu jalulu. Lọ́sẹ̀ kan. Kí nǹkan? Owó mi dà. Òkè. Owó mi tó kó dà. Mi ò kówó ẹ̀ nà, mo ṣe máa kówó ẹ̀. Ó kówó mi, owó mi dà. Mi ò kówó ẹ̀, mo fẹ́ jáde ni. Wò tí ò bá fún mi lówó mi ò lọ síbi kankan. Ṣó ti yé ẹ? Wà bọ́ta. Tí ò bá kówó mi jáde dúró síbẹ̀ kó bàbá lẹ̀ kó lójú. Kí ló ṣẹlẹ̀? Mi ò kówó ẹ̀. Owó àpò mi ò kówó ẹ̀. Ó ṣe kí ni? Mi ò kówó ẹ̀. Ó kówó mi. Ṣé ó ṣẹ̀ṣẹ̀ ń kó ni? Ó ṣẹ̀ṣẹ̀ ń kówó mi ni? In fact, mo regret pé mo fẹ́ ẹ lọ́kọ. Mo regret gan. Ṣọ́kùnrin ni wọ́n ìṣá. Àwọn ọkùnrin tó fi ṣépè fọkùnrin. Ọ̀rọ̀ ẹ̀ ju ẹnu lọ. Kí ló wí? Kí ló sọ? Ó pọ̀ jù. Kí ni mo ti sọ? Kí ni mo ti sọ sí ẹ tó ló pọ̀ jù?
ṣọkùnrin nìwọ yìí ẹ tó bá rí ẹ ń sìn. ṣé orówó ẹ lọ́wọ́ mi ni. tó múra tó kàn dẹ́dẹ́ tó kàn dúdú wá lọ́kùnrin tán ìgbà tí mo rí ẹ mo rò pé mo rọ́kùnrin ni abájọ aṣọ tá a fi nà yálé ó wà lókè àjà ó ti wá sẹ̀sọ tèmi náà fún mi àbí bẹ́ẹ̀ kọ́ ó ti lé ìyàwó ẹ̀ dànù èmi rí ẹ mo rò pé mo réyàn mo kó wá tọ̀ ẹ wá ẹ wo rí ẹ olórí dídán ọlọ́pàá dorí kodò mi ò ní gbà orí ẹ tó ń dán bí àtẹ ọ̀run láyẹ̀ mi ò ní gbà fún ẹ rárá ọkọ mi fún mi wọ́n lé kó lọ́kọ́ mi fún mi tó o bá wá kó mi fún mi ò ní lọ sẹ́ni èmi àtẹ́jọ́ máa kú sínú ilé ìlé mi. ok ó ti bá mi tó ọ̀rọ̀ àbá mi ò kówó ẹ̀ wà pẹ̀lú àkòrò mi ò kówó ẹ̀ mi ò kówó ẹ̀. a náà lọ bí kankan jókòó tàbí kó lọ kó mi fún mi. ṣọkọ lélẹ̀ ṣọkọ rẹ̀ gbàtà rí ẹ tí a rò pé ọkùnrin tó fi ṣépè fọkùnrin ni wọ́n yìí ó ṣàlálùbáríkà ọkùnrin rárá wọ́n fi ṣépè fọkùnrin ni lẹ́yìn kó ta tẹ́tẹ́ ò ní ròónú kankan ò nínú tọmọkùnrin jí láàárọ̀ kùtùkùtù tó rò pé jákìtì ìrònú gbèsè ayé mi o tó bá ti jí owó mi kó ta tẹ́tẹ́ tó bá dẹ̀ ti ta tẹ́tẹ́ tán kó máa béèrè nǹkan tí ò yẹ kó mi ṣé ọkùnrin tí ò gbọ́ obìnrin lẹ́nu ṣé yẹ kó máa bọ́ lábẹ́ ṣé yẹ kó máa fẹ́ lọ pé tó bá tó lẹ̀ kó tẹ̀ tó bá mi sọ̀rọ̀ pé bóyá kó tún béèrè ẹ̀tọ́ wèrè ṣìkan lọ́wọ́ mi wọ́n idiot burúkú yìí ọkùnrin tó fi ṣépè fọkùnrin tó bá yá ẹwà wọlé lọ wà lọ́kọ́ mi fún mi. alábàárù o alábàárù wa lọ já o. ó yá bàbá àlùbọ́sà 200. mo ń bọ̀ ṣe ẹ bá mi ṣe ń jì wá ìyá mi fún mi ẹ bá mi fún múrí márùn ẹ mú múrí márùn yìí mú múrí márùn yìí. 200. 200 naira. lóní láàbí owó which is any size. I no want small one like this or like this. That one. I like this one. Go for 200. Bring it now, no problem. Oh yeah, give me this that one. Like how much? Like 200 naira right. Too. Ẹ̀gúsí wọn bí lọ. Bá àwọn owó yìí wà fóyí o. Mo fẹ́ gba change 100 naira. No problem. Àbí ọ̀la kì í mọ́. Wà lọ́wọ́ ìyàwó mi. Àbí kéde àlùbọ́sà. Ẹ rà mọ̀. Ṣé ẹ fẹ́ gbé alábàárù ni? Mo gbọ́. Alábàárù ni mo ní ṣe fẹ́ gbé lọ bóyá ẹ fẹ́ gbé lọ títí àbí. Alábàárù. Bẹ́ẹ̀ ẹ jẹ́ n bá yín. Kí ni tó ń gbé yóò dìde jù? Ó ń bọ̀ lọ gbé lò. Kò ní di alábàárù kò tí ì yá. Ẹ ó yá. Ibo lẹ́yìn gbé ṣé títì ni? Mo fẹ́ gbé lọ sí títì. Tó bá kàn sí bá mi gbé dé títì kí n kàn wọ mọ́tò ń bẹ̀ náà ni. Àmọ́ ṣá tá bá wá dé títì àti wá gbé wọlé yẹn gangan tí wá ní wàhálà o. Torí mi nílé dáwọn ẹrù ìgbé wọlé. Àmọ́ bọ́dọ̀ yín ṣe jìnnà. Ọ̀dọ̀ mi ò jìnnà sọ́jà rárá tó sí ọjà ní kò jìnnà. Ẹ jẹ́ bá yín gbé délé. Nínú iṣẹ́ tí mo gbà. Egbélé ìlú ni máa ń fa eléyìí lọ́wọ́ ni. Ẹ ṣàfihàn gbogbo onímọ̀ ìgbé. Wàá gbé. Lẹ́tẹ̀ ká fún máa lọ gbé. Ẹni ṣòǹlé ẹ̀yẹn ṣiṣẹ́ mọ̀ pé mi ò mọ̀ lọ́lé.
Grandma. Ẹ rà mà. Ẹ ǹlẹ́ mà. Yes ma. A kú ọjọ́ mẹ́ta o. Yes ma. Ẹ káàsán. Ẹ kú ọjọ́ mẹ́ta ma. Gbogbo ilé ń kọ́. Ọkọ àtijọ́. Yes ma. Ẹ bá wọn ni. Mi ì bá wọn. Wọ́n ti lọ bí iṣẹ́ nìyẹn. Wọ́n ti máa lọ bí iṣẹ́ nìyẹn. Ibi iṣẹ́. Bẹ́ẹ̀ ni mà. Torí mi náà jáde ní sọ mo fi wọ́n lẹ́sìn lé kí n tó jáde nígbà tí mo bá jáde. Wọ́n ti máa lọ bí iṣẹ́ nìyẹn. Kò dẹ̀ sọ nǹkan kan fún mi o. Wọ́n ti lọ bí iṣẹ́ yẹn tó bá ti dé màá sọ fún wọn pé wá wọn wá. Tó kò burú. Ẹ ṣé mi. Yes ma. Ẹ ṣé mo dúpẹ́ o. Yes ma. Ẹ káàárọ̀ ma. Yes ma. Ẹ káàárọ̀ ma. Pẹ̀lẹ́ o. Sórí mo sọ fún ẹ pé ilé mi ò jìnnà. Ilé láti dé yìí. Pẹ̀lẹ́. Pẹ̀lẹ́ 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 ọkọ mi ilẹ̀. Lẹ́yìn náà ó nọ̀sẹ̀ díẹ̀ o. Pẹ̀lẹ́ pẹ̀lẹ́ torí pé ọjà kọ̀ọ̀kan tó máa bá mi gbé ni kò jìnnà ṣe bọ́jà nìyẹn ń bẹ̀ yẹn pẹ̀lẹ́. Èlò wá lówó ẹ báyìí gan-an. Ẹ san 300. 300. Bẹ́ẹ̀ ni màmá. Àpò káàbọ̀ kan ló ń jẹ́ yẹn bẹ́ẹ̀ yẹn. Má ṣe. Màmá, mi ò ní change. Kí la máa wá ṣe báyìí? Èmi náà ò ní change kankan rárá. Ẹ gbà, ẹ má ṣe yọnu, ẹ filẹ̀. Ẹ filẹ̀ màmá. Ó yọ̀ǹda fún mi. Ó máa ṣe. Màmá ẹ má ṣe yọnu, ní iṣẹ́ àpọ̀jù tó lè bá yín gbẹ́rù. Tó bá jẹ́ ilẹ̀ bí mi kọ́, ṣé màá ní mi lè bá yín gbẹ́rù? Ẹ má ṣe yọnu, ajé àdì fún mi. Látàárọ̀ láti ọjà òwà bíbá yìí bó ṣe jìnnà tó yìí. O ṣé ọkọ mi, o ṣé mo dúpẹ́, o ṣé o. O ní gbàrúkú o. O ṣé. Ó dàbọ̀ mà. Ó dàbọ̀ o. Arábìnrin. Abẹ́mi lẹ̀ ń bá wí màmá. Ìwọ gangan ni. Ṣé kò sí mọ́? Kò sí nǹkan kan. Mo kàn fẹ́ mọ orúkọ ẹ ni. Kí lorúkọ ẹ gangan? Orúkọ mi. Kẹ́misọ́lá lorúkọ mi. Kẹ́misọ́lá. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní ọ̀kẹ́rẹ́ tó bá máa gungi ọ̀gẹ̀dẹ̀ èèkánná á mú ṣán àmọ́ mo tún fẹ́ fi nǹkan kan kún fún ẹ o. Kẹ́misọ́lá àbí kí ló porúkọ ẹ? Bẹ́ẹ̀ni. Sórí wa wá lọ gbàdúrà dáadáa wà á tún súnmọ́ Ọlọ́run ẹ dáadáa kí àwọn àlá àti ìran tí àwọn òbí ẹ rí tí wọ́n fi sọ ẹ ní Kẹ́misọ́lá kó lè wá sí ìmúṣẹ nínú ayé ẹ. Orúkọ àárò ẹ. Mo ti gbọ́, ẹ ṣé mà. Ẹ ṣé mo dúpẹ́ mà. Ẹ ṣé mà. Ó dàbọ̀ mà.
Shikemi, how are you? Shikemi, see your bag. There's not even any book there. What's the way? Oh, what socks? I just go and play. Just go and play in the school. Go to provide for your parents. They should buy your bag, new shoe, and new dress. Let's go. Ṣìkẹ́mi gbá mọ̀ pé òun jẹun lẹ́nu èmi gá ń jẹun tó dáa sẹ́lẹ̀ dá mi mo ti ń ka yìí. tú àti. ní ni wọ́n wọ̀ bọ́ yóò dẹ̀ bá máa gáì sọ̀rọ̀ látijọ́ ikú dẹ̀ fún ẹ lówó. ọdẹ ni ìṣẹjọ mi náà. báwo ló yẹn ń bá sọ̀rọ̀ nù. kẹ́hìntì ẹ̀ náà ń rìn jàre. ó náà ń tè báwo ló máa sọ fún mi pé màgá náà ń ṣé màgá lè gbọ́n tó ẹ ní. mi ìlà ìgbọ́n tó ó ti yẹ ó mọ̀ fàyè mi àti ẹ̀rọ máa wà lálẹ́ ìlú máa nù màá ló ti yé mi. ó máa jẹ fọ́mátì ẹ̀ steady step. tí ó sọ́ọ̀bù ti yọ báyìí ó sọ́ọ̀bù ti yọ ó ti yọ ẹ̀ máa fà máa fà yìí. inú ìdá. Ṣìkẹ́mi, ó ti dé? Báwo ló dé láti school? Mo ṣe ẹ̀dín náà. Mo ṣe ẹ̀dín náà ni. Mọ́mí ẹ̀ ń kọ́? Mi ò mọ bí tó wà kọ́ tíì dé látọjà. Òkè wọn ò tíì dé látọjà. Tó bá ti dé, kó sọ fún wọn pé girama wá wọn wá. O ti gbọ́ kó jíṣẹ́ fún wọn pé girama wá wọn wá o. O ti gbọ́. ìwà yìí wò mo wá ìbáyọ̀ ọlọ́run látàrọ̀ tí mo ti jáde kúrò lé látàrọ̀ tẹ̀lé wò mí ṣíṣú délé gba gbogbo tí mo pa lọ́wọ́ mi kí lẹ́lẹ́ kí fọmọ mi jẹ tí mo délé kí mo fẹ́ fọmọ mi jẹ àti fẹ́rẹ̀ mo ti kúrò lé àti fẹ́rẹ̀ sí wàhálà. Tí bá rọ́mọ mi sí kí ni mo fẹ́ fún jẹ ọmọ tí mi fún lóúnjẹ tí mo fi kó lé láàárọ̀ tí mo ní kó jọ kí n lọ kí n dé pẹ̀lú rẹ̀ ti pé tí bàbá fi délé báyìí á bó oúnjẹ lẹ́kọ̀ọ́ tó dé láti léwu tí ni mo fẹ́ fún jẹ ní ìsìn tẹ́lẹ̀ mo wú tí mo bá tẹ̀lé gbowó lọ́wọ́ tẹ̀lé gbowó lọ́wọ́ mi tẹ̀lé gbowó lọ́wọ́ mi tẹ̀lé gbowó lọ́wọ́ mi. Àwọn mi tún kí máa yìí àjọ ayé mi kiri ẹlẹ́gbọ́n lọ́wọ́ mi kò dára o. Àwọn èèyàn tẹ́ ṣe máa ń ṣe máa ń lọ kò dára. Kò dára ẹ̀gbọ́n mi. A ní mi tẹ̀ ti jẹ gbogbo àdúgbò lówó. Èmi máa lọ gbé oúnjẹ fọ́mọ mi. Máa lọ gbà bó tẹ̀ jẹ́ tó fi kí n gbà fọ́mọ yẹn kó jẹ. Èmi náà mọ̀ pọ́ọ̀pù múrí márùn-ún mo jẹ lẹ́tọ́ láti jẹ́wọ́ tẹ̀yọ̀ kan nínú. Ó dá o, kò dá tẹ̀sẹ̀ fún mi ò dá o. Ó tẹ̀sẹ̀ fún mi ò dá o, tẹ̀sẹ̀ fún mi ò dá o, gbówó mi o. Ẹ máa ń gbówó mi o. Ẹ máa ń gbówó mi o lọ́jọ́ náà. Kí ló tako àti jíní ọ̀la
ọjọ́ ń lọ. Kẹ́mi, how are Hello, come. Mọ́mí Tolú ti wá bẹ̀rẹ̀. Mọ́mí Tolú, kí ló sọ pé ó ṣẹlẹ̀? Wọ́n sọ pé grandma ti wá. Grandma? Okay, mo ti gbọ́. Mọ́mọ́ mi ebi pa ní. Ebi? Nǹkan tiẹ̀ ní bí a ti máa. Ebi yẹn ti ń pa ẹ́ gan. Wá jẹun. Ìwí ti yẹ. Wá jẹun ní ìsìn. I'm not crying. I'm not crying, oh. I'm not crying. I'm not crying. Why will I be crying? Come. Shebi, you want to eat? Eat, don't worry. I will go outside now, come back, and I will bring food for you. Wait for good. Gbà mí last week sir àwọn mọ́tò wa ò kí n dilẹ̀ ń gbà àwọn product wọn gbàgbé wà ó bí gan but ó sì lè fún nílé ní 6.5. eléyìí fún ní 6.5 sir. sir nǹkan tẹ́ sọ yé mi but ẹ ká ṣe lè dé 5 million. ẹ wo product wọn gan 6. mo lè fún ní 6 million jálẹ̀. jálẹ̀. ẹ check yẹn o. but tèmi náà mo rí nǹkan tó wà bẹ́ẹ̀ tí mo fi náwó sí ẹ mọ tó ṣẹlẹ̀ jẹ́ ká ṣe 5 million. mo ti ṣe ọmọlúwàbí fún yín cherry ní auto bus mọ́tò wa kan farm nínú ìgbà yìí a máa fún ní product ẹ máa láì ẹgbẹ́ ẹ̀yìn ẹ̀ check ẹ̀ tẹ́ bá máa bá wa rajà ó ṣe lè fún ní 6 million jálẹ̀. ọ̀nkú nǹkan tẹ́ sọ ti yé mi kì í ṣe ẹ̀yìn kọ́lẹ̀ máa ju ibà yìí fún mi last time tí mo kọjá mi báyìí mo rí àwọn mọ́tò tó pọ̀ mi báyìí but eléyìí particular gangan ló wù mí láti rà. Uncle, mo rí mọ́tò tó wà òkè ni but 6 million lẹ́wọ́ takú sí jálẹ̀ 6 million èmi dẹ̀ ní 5 million lọ́wọ́ but help lè wá fẹ́ ṣe fún mi. Uncle, ẹ máa gbọ́ ẹ kọ́ lè máa ju fún mi bí amẹ́ni ṣègùn mo ti kọjá mi báyìí mo rí pọ̀ mi báyìí but eléyìí. Ẹ pẹ̀lẹ́ o ẹ ǹlẹ́ o ẹ máa kó ọrọ̀ ajé ń bí o. Ta ní ọ̀tà nínú ẹ̀yin méjèèjì ta ní ọ̀rà. Mọ́mì mi lọ rà mà. Bẹ́ẹ̀ ni mà. ṣé mọ́tò yìí náà ni. Mọ́mì mọ́tò yìí ohun gangan mo fẹ́ rà lórí bí mo ṣe rí gan inú mi dẹ̀ dùn sí ó dẹ̀ máa bá mi mu mà. Bẹ́ẹ̀ gan mo ti náwó sí i. Èló ló sọ pé ó fẹ́ ta mọ́tò yìí. 6 million ní màmá ẹ̀wọ̀n ẹ check ẹ̀ wà òkè. Ok mo ṣetán láti rà ní 6 million tó sọ yẹn. Ọ̀nkú ẹ wá ń bí ṣé mo kàn tẹ́ ẹ̀ ń sọ ṣá. Ẹ farabalẹ̀ èmi àti ti wà ń bí látàárọ̀ àti jọ ń negotiate lórí price. ẹni sùn mọ́ mi ẹgbẹ́ ká bẹ̀rẹ̀. èló lẹ pé mọ́tò yẹn náà. 6 million ní jálẹ̀. 6 million. Ọ̀nkú ó máa bẹ́tà kẹ wá mọ́tò mi fún màmá mọ́tò eléyìí lèmi fẹ́ rà. ẹ sì lè check àwọn mọ́tò mi nínú ọgbà mọ́tò pọ̀. ṣebí 6 million lẹ torí èmi ṣe tán láti sanwó mọ́tò. ẹ ṣàkóso problem ẹ wọnú ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ká jẹ́ ìdílé yìí tó tẹ̀sí ẹ̀. nǹkan tí mo kàn fi fi yé yín bẹ̀ ni mọ́tò bẹ́ẹ̀ ìdí ni wípé ìwọ̀n eku ó ní ìwọ̀n tẹ́ o tí omi ẹni ò bá tó ní wẹ̀ tó bá ń fi bọ́ jù. But mọ́mí ẹ má bínú nǹkan tẹ́ ẹ̀ ń sọ yẹn kò yé mi mọ́tò land price wá ètò fi wá jẹ́ pé àti fẹ́yàwó ò lè owó ọbẹ̀ ló ṣòro ìwọ̀n eku ìwọ̀n ìtẹ́ tómi ẹni ò bá tó ní wẹ̀ a máa fi bọ́jú ẹjọ́ báwo ló ṣe papọ̀ mọ́.
jẹ́ kọ́rọ̀ mi. Ohun tí mò ń gbìyànjú láti sọ fún mi pé mọ́tò ẹ ní lè ṣe gbogbo nǹkan tó bá yẹ láti ṣe lórí ẹ̀. Maintenance ẹ ní lè ṣe. Ìdí nìyẹn ẹ sọ. àmọ́ ọ̀nkú mo máa jẹ́ kí nǹkan kan yé yín ṣá o ẹ rántí Ọlọ́run o máa wọ̀ ọ́. Jẹ́ kí n drive yín mà. Ẹ máa gbọ́ṣẹ́ mi. Ẹ má bínú sá o. Ọmọ àti máa rí mi sá. Wo arákùnrin olùrà mọ́tò tí mo mú ẹ wá sídìí ẹ̀ yìí irú ẹ̀ gangan òun lẹ máa ń rà nínú ìdílé yìí ìwọ gangan òun ló máa ṣe ẹnì kọkàndínlógún tó máa ra mọ́tò nínú ìdílé yìí ìwọ irú mọ́tò yìí gangan òun ni wọ́n máa ń lò nínú ìdílé yìí ìdí nìyẹn tí mo fi mú ẹ wá sídìí mọ́tò kágbára ẹ ká. ẹ má bínú àwọn nǹkan tẹ̀ ń sọ yìí ó ṣe mí kàyéfì gbogbo nǹkan tẹ̀ ń ṣàlàyé yìí báwo lẹ ṣe mọ̀ màmá àti pé pàápàá mo fẹ́ mọ orí èèyàn tẹ́ jẹ́ màmá ẹ jẹ́ kí n mọ orí èèyàn tẹ́ jẹ́ mà. arákùnrin olùrà ohun tí mo mọ̀ nínú ìdílé yìí òun ni mò ń ṣàlàyé fún ẹ torí pé nínú ìdílé yìí ẹ kì í lo mọ́tò tó dára jù lọ ṣùgbọ́n nínú ìdílé tiwa gẹ́gẹ́ bí mo ṣe bá ẹ nídìí mọ́tò tó ń ná lẹ́ẹ̀kan tí mo sọ pé ò lè rà tó jẹ́ pé òun ni mo rà irú mọ́tò táwa máa ń lò nínú ìdílé wa nìyẹn gangan ìdí nìyẹn tí mo fi mú ẹ wá sídìí eléyìí tí agbára ẹ ká láti rà lágbára yín ká gangan ni bẹ́ẹ̀ ò lè rà. ilé tí mò ń sọ nípa ẹ̀ òun rèé in fact àwọn iyẹ̀pẹ̀ tán máa fi plaster ẹ̀ rèé tó jẹ́ pé by the time tán bá máa fi parí ẹ̀ ilé yẹn tún máa dùn wò in fact lẹ́yìn gan máa láìkí ẹ̀ kò sí ẹ́jẹ̀ǹtì láràǹdì ni tó bá jẹ́ pé ẹ́jẹ̀ǹtì yẹn wà ráǹdì mi ò bá ní kó ṣí inú ilé yẹn kó ṣí inú ilé yẹn kẹ́ ẹ wo gbogbo bó ṣe in fact tẹ́ ẹ bá wọ inú ilé yẹn ẹ máa láìkẹ́ mà bẹ́ẹ̀ ni. Sórí lóòótọ́ ṣùgbọ́n ṣé lẹ́tọ̀ ló fẹ́ ra ni. bẹ́ẹ̀ ni ilé ńlá ni ilé ńlá rí bó ṣe ẹni ńlá ní í ṣe nǹkan ńlá. ẹ wá sí nǹkan kan yí ẹ lórí ilé lórí ilé tó mú mi wá wò yìí àtàrí àjànàkú ni ó kì í ṣẹ́rù ọmọdé rẹ ò lè ra ilé yìí. àtàrí àjànàkú ni. bẹ́ẹ̀ ni kì í ṣẹ́rù ọmọdé mi ní ìlera ilé yìí kí n má rà. kí ni ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ilé tó ń wò yìí tó o bá rù orí á pa. mi ò lè nígbà tẹ́ ẹ ti sẹ́ pé kí n má rà mi ò lè rà náà nìyẹn mi ò rà bẹ́ẹ̀ ṣe sọ bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ náà nìyẹn mi ò rà nìyẹn. kókó báyìí kókó báyìí òun là ń rọ́pá di tí o. jẹ́ kọ́rọ̀ mi yé ẹ. ó ti yé mi. Kẹ́misọ́lá ẹ̀mí ló ní mo pè é. Kẹ́misọ́lá ṣọ́ra o nítorí pé ilẹ̀ ń yọ̀ o àti pé lálá tó ròkè
ilẹ̀ ló ń bọ̀ o nítorí nínú ẹbí tó ti jáde. Ṣìkẹ́mi kí ló dé? Ṣìkẹ́mi. Ọdún pẹ̀lẹ́ ọkọ mi. Sọ́dún sọ. Pẹ̀lẹ́. Ṣé àlá ni mò ń lá ni? Kí ló ṣẹlẹ̀? Màámi, bí àlá tí mo lá bó ṣe rí ni mo ṣàlàyé fún yín. Ṣùgbọ́n nǹkan kan wà tí ò yé mi tí mo fẹ́ béèrè. Màmá àgbàlagbà tí mo ní mo bá gbé ẹrù mi, ṣé àjẹ́ ni màmá yẹn? Màmá yẹn kì í ṣàjẹ́. O ò mọ̀ pé gbogbo àwọn obìnrin pátá làjẹ́. Àtọmọ kékeré àtàgbàlagbà. Kò sí ẹni tí wọ́n máa pè tí kò ní jẹ́. Àjẹ́ ń gbogbo wa pátápátá. Gbogbo obìnrin ni àjẹ́. Bẹ́ẹ̀ ni. Àmì ilé ìtúlágbára o. Mo ṣàlàyé nǹkan fún yín pé kò yé mi. Kàkà kẹ́ bá mi wá ọ̀nà àbáyọ. Ṣe lẹ tún dákun. Ń dá mo ti gbọ́ o, kò sí wàhálà. Kẹ́misọ́lá, mi ò dákun. Ohun tó ṣẹlẹ̀ ni pé àlá yẹn gan kò yé mi náà. Kò yé mi, ṣùgbọ́n ohun tí máa sọ fún ẹ ni pé ó lọ sọ́dọ̀ àwọn olùṣọ́ àgùntàn wa. Nítorí èmi ò kì í ṣe Joseph alálà àti onítùmọ̀. Ọ̀dọ̀ olùṣọ́ àgùntàn wa ló máa wá lọ. Wọ́n ṣàlàyé fún ẹ lẹ́kùnrẹ́rẹ́. Wọ́n fi bí ọ̀rọ̀ àlá yẹn ṣe rí, wọ́n á fi hàn. Kò sí wàhálà, mo ti gbọ́. Ọmọ ń jíṣẹ́ wọn náà bèrè nílé. Bẹ́ẹ̀ ni, mo wá lè yín. Mo má bínú, ọmọ ti jẹ náà ni ó jẹ ká dúró iṣẹ́ ní nǹkan jíjẹ ilé. Ẹ wo, ọmọ yẹn á dáa fún ẹ. Gbogbo náà dáa o. Kí mi tètè wá máa lọ. Ohun tí mo bá ẹ sọ yẹn gan-an ni kò mú ṣe. Ọ̀dọ̀ olùṣọ́-àgùntàn ni kò lọ. Á fi gbogbo nǹkan yí ẹ. Ṣìkẹ́mi, wọ́n bí báyìí. Bá mi sọ fún mọ́mì yẹn ní owó tí wọ́n jẹ mí kó fi ránṣẹ́ sí mi kíákíá. Tó rán mọ́ nǹkan tí Nàìjíríà sọ ní ìsìn. Ráìsì tí wọ́n, ìwà tí wọ́n, mo rọ́jú ta gbogbo nǹkan tí mo tà fún wọn. Ó sọ fún ọ kó bá mi gbé yẹn wá nísinsìnyí tí ò gbọdọ̀ pẹ́ rárá. Kọ́lẹ̀ kí wọ́n bá wọn bẹ̀ yẹn o. Kọ́ fowó mi rán ẹ kíákíá ní sóyà lọ kó padà wá fún mi lówó mi kíákíá. Ní mo ní kó fún mi lówó mi o. Kọ́ máa yẹ kó rí pé pọ̀ ju mi, kọ́ máa yẹ kí wọ́n bá wọn bẹ̀ yẹn o. Lọ gbé wá fún mi nísìn. Ó yẹ sáré kọ́ lọ gbé wá fún mi jọ. Lọ gbé mi wá fún mi, mi ò gbẹ̀bẹ̀ ṣá lọ gbé mi wá fún mi ní owó yẹn ti pẹ́ jù. O ti gbọ́, owó yẹn ti pẹ́ jù. Lọ gbé wá fún mi. Bí mo ṣe ṣàlàyé fún màmí mi, ṣùgbọ́n màmí sọ wípé kò sí obìnrin tí kò lájẹ́, pé àwọn òdẹ kì í ṣe Joseph tó lè túmọ̀ àlá, pé kí n lọ ṣàlàyé fún olùṣọ́ àgùntàn. Kò yé mi rárá sà. Sista Kẹ́misọ́lá, lórúkọ Jésù yóò dára fún yín. Àmín Jésù. Ẹ ò rí àánú gbà. Àmín Jésù. Ṣé rí ohun tí mọ́mí yín sọ ó yé mi dáadáa, ṣùgbọ́n ó lè má yé ẹ̀yin. Ọ̀rọ̀ kan máa yé mi. Sista Kẹ́misọ́lá, ṣé rí àlátẹ́lá, màá ṣàlàyé gbogbo ẹ̀ fún lẹ́kùnrẹ́rẹ́ o. Ìyá tẹ́rí yẹn kì í ṣàjẹ́. Bẹ́ẹ̀ ni, wọn kì í ṣàjẹ́ o.
ṣé ẹ mọ̀ wípé kò sóhun tọ́lọ́run ò lè lò láti bá èèyàn sọ̀rọ̀ onírúurú ọ̀nà ló gbà láti bá ènìyàn sọ̀rọ̀ bí àpẹẹrẹ tàbá wo ní ìwé mímọ́ ní ìwé Númérì orí 22 ẹsẹ̀ 30 nípa ìtàn Bálámù àti Bálákì. Bálámù jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ẹni tí Ọlọ́run bá sọ̀rọ̀ ní gbogbo ìlú ṣùgbọ́n ìgbà tó fẹ́ ṣe àṣìṣe Ọlọ́run lo kẹ́tẹ́kẹ́tẹ́ fún láti bá a sọ̀rọ̀ èyí tó yẹni lẹ́nu ibẹ̀ lẹ́ranko yóò kọ́kọ́ sọ̀rọ̀ fúngbà àkọ́kọ́ tó jẹ́ ìyàlẹ́nu fún gbogbo ènìyàn. Eléyìí túmọ̀ sí wípé kò sẹ́ni tọ́lọ́run ò lè lò láti bá ọmọ rẹ̀ sọ̀rọ̀. Sista Kẹ́misọ́lá ẹ jẹ́ n béèrè lọ́wọ́ yín ojú wo gan lẹ dámọ̀ nínú gbogbo àwọn tẹ́ ẹ rí lójú àlá? Màmá àgbàlagbà yẹn nìkan náà ló mú dáhùn màmá yẹn nìkan. Orúkọ Jésù yóò dára fún yín. Sista Kẹ́misọ́lá ẹ jẹ́ wá ṣàlàyé wọn àlàyé fún yín o ní ṣísẹ̀ntẹ̀lé. Ṣé ẹ rí ọkùnrin alákọ̀ọ́kọ́ tẹ́ rí lójú àlá yín ó dúró fún ìran kan. Ọkùnrin ẹlẹ́ẹ̀kejì tẹ́ rí ìyẹn náà dúró fún ìran kan. Ẹ̀yin gangan fún ara yín ẹ̀yin náà dúró fún ìran kan. Sista Kẹ́misọ́lá ṣé ẹ rí ọkùnrin alákọ̀ọ́kọ́ yìí ilé tó lọ ná mọ́tò ṣùgbọ́n tí ò lè rà á. Ẹ rí wípé owó mọ́tò àkọ́kọ́ tó ná owó yẹn gara púpọ̀ èyí tó lọ padà rà tá a ní kó rà ó jẹ́ olówó kékeré. Ìtumọ̀ rẹ̀ ni wípé nínú ìran wọn ó ní ìpele tó ń ṣe ohun rere dé. Kì í ṣe pé wọn kì í ṣe ohun rere má ṣì ń gbọ́ o wọ́n ń gbé ohun rere ṣe ṣùgbọ́n ó ní ìpele tí wọ́n máa ń ṣe ohun rere dé. Ẹ wò ó kò lè kọjá ìpele àwọn ìṣáájú rẹ̀. Ẹ wò ó Sista Kẹ́misọ́lá bó ti lè rò kó sapá tó bó ti lè rò kó gbìyànjú tó kò lè ṣe kọjá ìpele àwọn aṣáájú rẹ̀. Ìran ẹlẹ́ẹ̀kejì ọkùnrin tó fẹ́ ra ilé. Ṣé ẹ rí àwọn ilé yìí ìran tiwọn wọn kì í gbóhun rere ṣe rárá. Wọ́n máa ń fara sínú kù ni. Ṣé ẹ rí irú wọn lẹ máa rí tó máa wọlé alárànbarà ó máa ń wù wọ́n máa wọ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ìyẹn mọ́tò á máa wù wọ́n ṣùgbọ́n wọn ò ní lè rà á. Wọn kì í kọ́lé bẹ́ẹ̀ ni wọn kì í ra mọ́tò. Wọ́n máa ń lóyún rere ṣùgbọ́n wọn ò kì í lè bí lọ́jọ́ ayé wọn. Sista Kẹ́misọ́lá ṣé ìtumọ̀ aláìní yé yín? Ṣé ẹ rí ọkùnrin yìí wọ́n máa lóyún rere ṣùgbọ́n wọn kì í lè bí. Gbogbo ìlàkàkà wọn ò lè bí ohun rere ṣùgbọ́n mo gbà ládùúrà fún ojú tó ń wò mí gbogbo orí ohun rere tó bá ní láyé ìwà àtìrán rẹ lórúkọ Jésù ó máa bí. Àmín Jésù. Àlá oore tó bá lá á wá sí ìmúṣẹ. Àmín Jésù. Ilẹ̀ oore tó bá kàn ó máa ṣí fún ọ. Àmín Jésù. Sista Kẹ́misọ́lá bí ìrìn àjò àwọn ọkùnrin méjèèjì ṣe rí nínú ìran wọn nìyí ó wá padà sórí ẹ̀yin gangan. Ẹ̀yin lélẹ́yìí ń bá wí nínú ìran yín ẹ wọṣọ tó dára ẹ múra gẹ́gẹ́ ẹ rú dẹ́dẹ́ ẹ kọ dúdú ṣùgbọ́n ìyá kan yọ sí i. Kẹ́misọ́lá
Kẹ́misọ́lá, ẹ̀mélòó ni mo pè ẹ́? Ẹ̀mẹ́ta ni. Kẹ́misọ́lá, ṣọ́ra o. Nítorí pé ilẹ̀ ń yọ̀ o. Àti pé lálá tó ròkè, ilẹ̀ ló ń bọ̀ o. Nítorí nínú ẹbí tó ti jáde. Onílàlá tó ròkè, ilẹ̀ ló ń bọ̀. Ẹ̀wọ̀n ìran ńlá ni, ìran ogun ni, ìran àdúrà ńlá ni. Gbọ́ ẹni tó sọ pé bó ṣe wà lókè ní gbòǹ kò máa wálẹ̀ lórúkọ Jésù a máa fi iná já okùn ẹ̀mí ẹ̀. Ní lórúkọ Jésù a máa fi iná já okùn ẹ̀mí ẹ̀. Gbọ́ báyìí lolúwa wí ẹni tó lòun máa rí ẹbọ tọmọtọmọ lórúkọ Jésù ọ̀run ṣe ìdájọ́ wọn. Sista Kẹ́misọ́lá ṣé ẹ lè gbàdúrà? Ṣé ẹ lè gbàdúrà? Ẹ máa wọ jàkadì àdúrà ńlá, àdúrà tó gbóná gan ni, àdúrà Jábésì lẹ́fẹ́ gbà. Ṣé ẹ mọ̀ tán arákùnrin wa yìí? Ṣé ẹ mọ̀ tán Jábésì dáadáa? Ẹ mọ̀ tán ó sì yé yín. Níbi Kúróníkù ìkíní orí ìkẹrin ẹsẹ̀ ìkẹwàá Jábésì gba àwọn àdúrà kan bẹ̀ yẹn. Okùn márùn-ún ni ó ní Olúwa ó bàjẹ́ bùkún mi ní tòótọ́ ó sọ agbègbè mi dínlá kí n má ṣe rí ibi kí n má ṣe rí ìbànújẹ́ lójú ayé mi. Mo gbàgbọ́ pé ẹ̀mí Ọlọ́run á tún bá mi interpret fún yín dáadáa. Máa kọ àwọn àdúrà yìí fún yín láti lọ ṣẹlẹ̀ lórí lórúkọ Jésù ogun yà sẹ́nu ayé yín. Ìwọ tó ń wò mí gbọ́ ẹni tó ní òní ṣe rere òní délẹ̀ lérí lórúkọ Jésù ọ̀run á fi iná palẹ̀ wọn. Sista Kẹ́misọ́lá ẹ̀mọ́ ló máa darapọ̀ mọ́. Ẹ jẹ́ n gbàdúrà fún ṣètìmọ́ orúkọ Jésù Ọlọ́run tó dá ayé àti ọ̀run àgbé ọ̀gá lórí ọmọ rẹ Ọlọ́run gba ọpẹ́ wa fún ìran ìjìnlẹ̀. Bàbá dìde mo lè ríṣẹ́ Olúwa dìde mo lè ríṣẹ́ bàbá dìde mo lè ríṣẹ́ Olúwa dìde mo lè ríṣẹ́ ìlérí tó ṣe nínú ìwé mímọ́ ìlérí tó ṣe lójú àlá mi ìlérí tó ṣe lẹ́nu ìránṣẹ́ rẹ̀ o Olúwa dìde mo lè ríṣẹ́ Jésù ó yá bùkún mi ní tòótọ́ Ọlọ́run Ísírẹ́lì bùkún mi ní tòótọ́ lórúkọ Jésù Olúwa bùkún mi ẹ̀mí mímọ́ ó yá fẹ́jẹ́ mi dá lórúkọ Jésù Olúwa fẹ́jẹ́ mi dá ara rere tó lógo tó níyanu lórúkọ Jésù Olúwa fẹ́jẹ́ mi dára rere Jésù fẹ́jẹ́ mi dára rere fẹ́jẹ́ mi dára rere lórúkọ bàbá pàṣẹ Olúwa mo bẹ̀rẹ̀ jẹ́ kí ọwọ́ rẹ kó wà lára mi lórúkọ Jésù Olúwa jẹ́ kí ọwọ́ rẹ kó wà lára mi Olúwa jẹ́ kí ọwọ́ rẹ kó wà lára mi ọwọ́ ìyanu ọwọ́ agbára ọwọ́ ìtúsílẹ̀ ọwọ́ ìdánimọ̀ Olúwa yóò wà lára mi ẹ̀mí mo dáwọ́ lẹ́nu Olúwa dáwọ́ lẹ́nu Olúwa dáwọ́ lẹ́nu lórúkọ Jésù Olúwa mo bẹ̀bẹ̀ Olúwa sọ agbègbè mi di ńlá Olúwa sọ agbègbè mi di ńlá Jésù sọ agbègbè mi di ńlá lórúkọ bàbá máa tiẹ̀ mímọ́ Olúwa sọ agbègbè mi di ńlá olùkọ́ tó yí mi ká lẹ́kọ̀ọ́ sọ èso rere fún mi lẹ́kọ̀ọ́ sọ èso rere fún mi lẹ́kọ̀ọ́ sọ èso rere fún mi lórúkọ Jésù ẹ̀mí mímọ́ sọ agbègbè mi di ńlá Ọlọ́run mo bẹ̀bẹ̀ nínú gbogbo ìrìnàjò ayé mi mo kọ̀ láti rí ibi mọ́ mo kọ̀ láti rí ibi mọ́ lórúkọ Jésù Olúwa mo kọ̀ láti rí ibi mọ́ mo kọ̀ láti rí ibi lórúkọ bàbá máa tẹ̀lé fún wa ẹ̀mí mo yàtúyà ibi Olúwa yàtúyà ibi Olúwa yàtúyà ibi lórúkọ Jésù Olúwa nínú gbogbo ìrìnàjò mi ò fẹ́ rí ìbànújẹ́ mọ́ mi ò fẹ́ rí ìbànújẹ́ mọ́ òtítọ́ jẹ́ Olúwa òtítọ́ jẹ́ Jésù mi òtítọ́ jẹ́ Olúwa òtítọ́ jẹ́ Jésù mi pàṣọ tẹ́rẹ́rẹ́ táyé fi jẹ́ mí níyà bàbá mi mọ́ lèmi ní kí o dáná sí wọn lórúkọ Jésù Olúwa mo kọ̀ láti rí ìbànújẹ́ mo kọ̀ láti rí ìbànújẹ́ mo kọ̀ láti rí ibi lórúkọ Jésù
mo kọ̀ láti rí ibi ẹ̀mí mímọ́ sọ àgbègbè mi dínlá sọ àgbègbè mi dínlá sọ àgbègbè mi dínlá olú àbùkún mi ní tòótọ́ olú àbùkún mi olú àbùkún mi àtẹ̀mí àtọkọ́kọ́ sínú mi jáde olú àbùkún mi lórúkọ Jésù ẹ̀mí mímọ́ sọ àgbègbè mi dínlá olú sọ àgbègbè mi dínlá lórúkọ Jésù aláàánú ni ó Jésù aláàánú ni ó ọwọ́ rẹ̀ ráyè mi wá o fàánú ṣáájú mi aláàánú ni ó Jésù aláàánú ni ó ọwọ́ rẹ̀ ráyè mi wá o fàánú ṣáájú mi o bàbá aláàánú mi o ètùtù ni ó bàbá aláàánú mi o ìwọ gbogbo ló ń gbéjà o ọwọ́ rẹ̀ níṣẹ́ ìwà o ṣáájú iṣẹ́ mi o bàbá dákúrẹ́ sí mi o ìbá ọmọ mi ò lóye o bàbá dákúrẹ́ sí mi o ìbá ọmọ mi ò lóye ọba láti mi o ọjọ́ òní tó parí ọba láti mi o kákòókò yìí tó kọjá bàbá dákúrẹ́ sí mi o ìbá ọmọ mi ò lóye bàbá dákúrẹ́ sí mi o ìbá ọmọ mi ò lóye bàbá dákúrẹ́ sí mi o ìbá ọmọ mi ò lóye ọba láti mi o ọba láti mi o lọ́sẹ̀ mi bàbá dákúrẹ́ sí mi o ìbá ọmọ mi ò lóye mi ò lára ọlọ́run mi ní ọlẹ́dìyẹ mi ò lára iṣẹ́ dábí ní ọlẹ́dìyẹ àìlẹ́dìyẹ ló bá ti rù parẹ́ sí omi ọjọ́ kò pẹ̀ jù kò tó dábí lèyìn lọ́dọ̀ owó mi lọ́dọ̀ àgbàbí àbírù lọ sí omi mi ò lára ọlọ́run mi ní ọlẹ́dìyẹ mi ò lára ọlọ́run mi ní ọlẹ́dìyẹ àìlẹ́dìyẹ ló bá mi rù parẹ́ sí omi ọjọ́ kò pẹ̀ jù gbogbo ìtọ́ni bàbá ọ̀rẹ́ mi mẹ́mẹ́ dàbí ọbí ìrìnàjò òfin orí ọgbẹ́ Àjàní ọmọ rẹ̀ bí ọmọ Àyìnkẹ́ báni àṣà mọ́nàmọ́ná níbẹ̀ lẹ́nu ọ̀tá àṣà wàdàwàdà níbẹ̀ lẹ́nu èdè ọ̀rọ̀ tó kété bọ́bá lẹ̀ sọ ìlílẹ̀ ń gbọ́ ewéko dìde ewéko dìde ewéko dìde eégún mọ́gàlì agbẹ́lẹ́sọ àyè ìyá mi àpàtì ọ̀làkì àyè tó gbẹ́ gbẹ́gbẹ́ méjì ayé àtọ̀gù ẹ dìde abẹ́bá líle abẹ́bá dìde dìde oníṣẹ́ tí mo fẹ́ rán
jẹ́jẹ́ ọmọ yìí pọ́ báyìí jẹ́ ọ̀wọ́ mi Àjàní ọmọ báyìí jẹ́ ó yá fún aṣọ nǹkan tí ń bẹ lọ́rùn rẹ̀ ó yá bọ́ lé lọ mo ní òun fi ṣe. Àjàní abẹ́rẹ́ ìgbọ́dọ̀ kọ́ wọ aṣọ kọ̀ọ̀kan ìgbọ́dọ̀ kọ́ wọ odò. Àjàní ó yá ọ̀dọ́ mi lóhùn dání. àwọn máa bọ̀ Àjàní. Ìgbà tó tó bá ní jẹ bá lọ́la gbọ́ mi. Àjàní mà ti bọ̀. Kọ́kọ́ tó tó kọ́kọ́. Èyí ní jẹ bá lọ odò. Àjàní ti ń bọ̀. Bẹ́ẹ̀ni sọ. Ọmọkùnrin yìí tọ̀ sára. Olórí ibú. Wọ́n ní owó ṣọ́ọ̀kù rẹ̀. Báwo tẹ́lẹ̀ rẹ̀? Wọ́n ṣòkòtò lé lọ. Ó yàbọ̀ yóò balẹ̀ lágbára bá fi wọgbó. Ó yàbọ̀ lè lọ bọ́ọ̀lẹ̀ lọ mo ní ń fi ṣe ọ̀lẹ̀ lọ. Àjàní báwo tẹ́lẹ̀ rẹ fún mi. Ìwọ bọ́ọ̀lù tẹ́sẹ̀ rẹ̀. Ìrẹ́ burú èmi àti bàbá rẹ lẹgbẹ́ èmi lè bọ́ sọ̀rọ̀ lè wá lẹ́fùkù kọ́kọ́ pẹ̀lú kọ́kọ́ ká dá fún ọ láyé. ìyẹn kò sí ọ̀ka ẹ̀ láyé ọmọ gidi fún ọ fún mi. Mo fẹ́ ṣàánú rẹ tọ́lẹ̀ ni. Ṣé kí n bọ̀? Rárá, ìwọ gbọ́dọ̀ bọ́. Èkó kọ́ ní èèwọ̀ ìdílé yín. Bẹ́ẹ̀ sì ni ìṣẹ́gẹ́gẹ́ kọ́ ní èèwọ̀ ìdílé rẹ̀. Nínú ìdílé tó ti wá, wọ́n máa bá wọn ga. Wọ́n máa bá wọn ní láárí. Ṣùgbọ́n bọ́ mi, ikú òjijì. Òun lè wọ̀ ìdílé rẹ̀. Ikú bẹ́ẹ̀ sì ni ó sì ti kọ̀ ọ́ tọ́. Kódà ìṣẹ́jú pẹ́rẹ́tẹ́ ló kù torí tó o bá fi pé ọmọ ọgbọ̀n ọdún ó lé márùn-ún dandan ni kó o gbàlejò kú òjijì kó o bá wọn jẹ́yìn ọ̀run kó o jáde lọ́lé wọ́n ní ìdí ìdáyé tiẹ̀ ó kù sẹ́yìn díẹ̀ ìwọ náà ká yọ ọdún tó kù tọ́jọ́ nì bí àwọn bàbá tó bí ọlọ́mọ wọ́n ti máa ń bá wọn kú kú òjijì ni ó yẹ ẹgbẹ́ yẹn sọ ẹgbẹ́ yẹn sọ ẹgbẹ́ wọn jù mí.